kò sí ohun ọdẹ ò sí kò sí ohun ọdẹ ò sí aṣògùn o. ẹran kéèyàn bọ ajá bọkù. orúkọ yín ti jẹ́? Orúkọ mi ni Abdulrahman Azeez láti ìlú Olúfòdò Ọdẹdá local government. Olúfòdò. Bẹ́ẹ̀ ni. ṣé ọdẹ ni yín? Ọdẹ ni mí sà. ta lọ̀gá yín tọkọ yín lọ́dẹ? Mo ní ọ̀gá. Mo ní ọ̀gá. ọyá ta ni? Ọdẹ tó jẹ́ àjẹbí lẹ́lò fún mi. Ọdẹ tó jẹ́ àjẹbí fún mi. àjẹbí. Bẹ́ẹ̀ ni. Bàbá mi jẹ́ ògbójú ọdẹ gidi. So kí ló kọ bàbá yín náà? bàbá mi jẹ́ Ramoni. Wọ́n pe abúlé yẹn ní abúlé Olúwo. Olúwo. Bẹ́ẹ̀ ni. Tá máa yà ní Akíndélé létí Ògúnmáke. Ìbà. Abúlé yẹn lábúlé bàbá mi. Ìbà. Bàbá mi dẹ̀ jẹ́ ọdẹ gidi tán mọ̀. Ìbà. ní àdúgbò yẹn gan gidi tọrọ ẹ̀ ṣì ń wà lẹ́gàn di ọ̀la. So bàwa kéré nígbà yẹn kò yẹ ká rí àǹfààní yẹn lọ́dọ̀ dáadé àwa. Bọ̀ bí nǹkan ò ro ọmọ á ro ọmọ ọmọ òun ni ti tọ̀dọ̀ mi tó ń rò mí. So tí mo ta ló wá gbébọn fún lẹ́yìn lọ? tó wá ní ọ̀gá tó jẹ́ PRO Ọdẹdá local government Ajayi Samuel. Tó jẹ́ ọ̀gá mi tó tún jẹ́ bíi bàbá mi. ǹjọ́ ó tẹ ìbọn kọ́kọ́ tẹ̀ yín lọ́wọ́? Bẹ́ẹ̀ ni sà. kí lẹ fi pa? Òkété ni mo fi pa. òkété? Bẹ́ẹ̀ ni. lọ́sàn-án àbí lóru? Lóru. ẹ̀dẹ̀ náà ni? Bẹ́ẹ̀ ni. èyí tẹ̀ tí bàbá yín? Mo tẹ̀lé ọ̀gá mi ẹ̀dẹ̀ náà. àwọn àdìkọ́ ẹ̀ wá pa á? tó wá rí òkété láàrin ọ̀nà. Òkété yẹn dúró. ó wá ní ṣe mo rí mo níbẹ̀ ni mo rí. ó ní ya kí n yìnbọn sí i. àyà mi wá ń já pé mi ì yìnbọn rí. ẹ̀yin náà rú ná? Bẹ́ẹ̀ ni iná wà lórí èmi náà. mi ì yìnbọn rí báwo mo fẹ́ ṣe. lè gbébọn yẹn fún mi. mo nà sí lálákọ̀ọ́kọ́ ọwọ́ mi bẹ̀rẹ̀ sí ní gbọ̀n. jọ mo sá tún wọn mo yìn sí mo pa. bínú mi ṣe bẹ̀rẹ̀ sí ní dùn nìyẹn. bẹ́ẹ̀ ṣe dọdẹ nù? mi dọdẹ aníbọn kékeré kan lé nọ́mbà 2. ó di tó bá lọ bí iṣẹ́ mo gbà yẹn dẹ̀ lélẹ̀ ó ti kọ́ mi bó ṣe ń ṣètù. mo ti mi tù ṣe torí mi máa ń ṣètù lẹ̀ fún. ó di kó lọ bí iṣẹ́ látọjú pa ọ̀dọ̀ wa báyìí ó di ìrọ̀lẹ́ kí n tó wọlé kí n máa bẹ̀rẹ̀ sí ní pọ̀ kẹ̀rẹ́kiri mi dẹ̀ níṣẹ́ mọ́. láti ìgbà yẹn títí tó fi dé iṣẹ́. ẹ ti ní rírí nídìí iṣẹ́ ọdẹ yìí? àti ní. ẹ sọ àwọn rírí yín láti gbà tẹ́ ti bàbá yìí tẹ́ wá dì sí. ẹ ṣe ìrírí tá a rí ní ìdíṣẹ́ ọdẹ ó pọ̀ díẹ̀. ọ̀yá sọ díẹ̀. ẹ jẹ́ á máa sọ lọ́kọ̀ọ̀kan. ní ọjọ́ kan wọ́n ń pe abúlé kan ní Gbógùn ní Ọ̀yẹ́dára ní Gbógùn yẹn wà. kókókó kan wà ní Gbógùn yẹn kókókó yẹn pọ̀ gan-an. igi àgbálùmọ̀ 3 ó wà nínú oko yẹn. ìkan wà ní ọ̀nà gangan tá máa gbẹ̀gbẹ́ ẹ̀ kọjá ká ní àgbálùmọ̀ yẹn lélẹ̀ ọ̀nà yẹn kan àgbálùmọ̀ yẹn báyìí. àwọn tó kù àgbálùmọ̀ tó kù yẹn wà nínú. mi ìwọ́nú gbé inú kókókó yẹn lọ́jọ́ yẹn. mo ti dẹ́nà mi ìrẹ́ràn pa. tí bá rẹ́ràn máa lọ tí bá rẹ́ràn máa lọ. kí ló dé ní alẹ́ yìí? mo sá wọnú àgbálùmọ̀ yẹn. mo sáré lọ nínú àgbálùmọ̀ mo kàn rójú igi aláyọ̀ kan nínú kókókó yẹn. so àyè wà níbí báyìí tó yẹ pé tí nǹkan bá kọjá màá rí nǹkan tó máa yọ síbi. tí nǹkan náà bá kọjá lẹ́gbàá àgbálùmọ̀ yẹn màá rí nǹkan tó máa yọ. ọdún yẹn rójú ẹ ní ọ̀kan sákòrò rójú yẹn pé ó kàn lọ wára ìjẹ́ kó kọjá síbi mi ì rí bí kó padà sẹ́yìn mi ì rí mọ́. kí ló dé? so mo tún yí pé bóyá ó yí sẹ́yìn igi yẹn bóyá ó tan igi yẹn lọ mi ì rí igi àlà yẹn. so mo á rìn dé ìdí àgbálùmọ̀ yẹn gangan mo wá dúró. ọmọ èdè ní dúró nídìí àgbálùmọ̀ yẹn kò tó 2 seconds àgún bò mí dé pé aṣọ mi tutù dé pé mo bọ́ aṣọ mi mo fún tó mi ń ṣe. kí ló dé? kí ni nǹkan tó dé? sáà
báàbù yẹn ṣe bò mí mo kò bọ́ aṣọ yẹn so mo fún mo kò tọ inú ìkó yẹn mo dẹ̀ jáde but this time tí màá fi jáde inú ìkókó yẹn òtútù bẹ̀rẹ̀ sí ní mú mi kí ló dé mo sá rìn mo manage ara mi mo já ọ̀nà Ọ̀yẹ́dára yẹn mo á jókòó ó rẹ̀ mí síbẹ̀ ó rẹ̀ mí sódò yẹn kò jókòó ètò kan dẹ̀ wà tí bàbá àgbà wá fún wa ìyẹn Àjàdí àná Ìkẹ́lẹ́ Àjàyí pé tó bá rí báyìí a máa ń ṣe báyìí tó bá rí báyìí a máa ń ṣe báyìí torí ọdẹ ni bàbá yẹn ọdẹ gidi ló dúró fún mi níbi bàbá àyà ọdẹ gidi gan ni mo sáà mú ètò yẹn mo lò mo ní kọmandó nínú àpò ọdẹ mi tó mo fi lo ètò yẹn mo sáà jókòó sí ìkòríta máa ń pè ìkòríta yẹn lórí ìkòríta mẹ́rin mo jókòó sí ìkòríta yẹn bẹ́ẹ̀ yẹn mo sinmi dáadáa so àlàáfíà fẹ́ sí mi so mo dìde padà mo wá ń bọ̀ nílé àti mo wá délé mo wá ṣàlàyé fún bàbá àgbà ó ní bàbá àgbà nǹkan báyìí báyìí ni nǹkan tí ọmọ ṣẹlẹ̀ nǹkan báyìí báyìí ni nǹkan tí ó ṣẹlẹ̀ wọ́n ní ó dà pé kò sí wàhálà pé kí n lọlé kí n lọ sinmi tó bá di ọ̀sán pé kí n padà wá bá wọn mo dẹ̀ lọlé mo padà wá bá wọn so wọ́n dẹ̀ fún mi ní nǹkan tó fún mi ìjọ́ kejì yẹn gan mi ì dìde ńlẹ̀ rárá ó lè tó bẹ́ẹ̀ wàláì mo wà nílé mi lè jáde òdìjọ́ kẹta ara mi balẹ̀ so mo ṣọdẹ níjọ́ kẹta mo tan the same thing kòkòkò yẹn gangan again kòkòkò yẹn gangan lọ́jọ́ yẹn mo pa kẹran kan inú oko yẹn inú oko yẹn gangan so mo gbé ẹran yẹn mo gbé wálé wọ́n bó ẹran yẹn wọ́n há ẹran yẹn so ní ìrírí mi àkọ́kọ́ ìrírí mi ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni ọ̀nà kan a máa ń pè lọ́nà olórí so mo kàn ń lọ ní ọ̀nà yẹn mo jáde ní dédé aago 9 mo ń lọ ní ọ̀nà yẹn ìgbà tí màá rán orógún méjì mo kàn rí kíní yẹn ṣe ló rìn jáde bí eégún nínú oko pákí yẹn ṣé èèyàn lọ́jọ́ èèyàn tó gbé eégún kò tẹ̀ yé mo sákò rí pé bí kíní wèrè ìgálà lélẹ́yìí mo tún wò pé ìgálà lélẹ́yìí ó dẹ̀ wò mí báyìí so ó dẹ̀ yí ẹ̀gbẹ́ ó yí ojú sí mi tẹ́lẹ̀ ni ó kọ́ dẹ̀ yí ẹ̀gbẹ́ sí mi dẹ̀ gbé báyìí tì ẹran dẹ̀ wò ó dẹ̀ ń ké ńlẹ̀ẹ́lẹ̀ mo ní kí n má sún mọ́ mo dẹ̀ ń wò ńlẹ̀ẹ́lẹ̀ ó ń ké gan ńlẹ̀ẹ́lẹ̀ ni o so bí igbe yẹn ṣe sinmi báyìí mo ní ẹran ti kú pé kí n súnmọ́ mo dẹ̀ débẹ̀ mi wá gàlà ààrẹ gàlà ọkọ̀ pákí yẹn wá pọ̀ gbogbo èmù tẹ̀ ni pé bí ẹran yìí lọ kú sí inú pákí ni lálẹ́ ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti padà pé wá pe àwọn ará mi ẹ jẹ́ ká lọ wo ẹran yẹn ó máa ti kú sínú pákí yẹn o àwa ẹran títí ààrẹ ẹran àfàlájà wá lọ́jọ́ kìíní ààrí àfàlájà wá lọ́jọ́ kejì ààrí tó lẹ́fílẹ̀ ó di ọjọ́ kẹta mo tún gbébọn mi mo tún lọ rírí ẹ̀sàkìlérú àkẹran yẹn náà ni mo tún rí again mo dẹ̀ yín sí gbóò mo á ń sọ fún mo ní eléyìí ò jọ tí ó ṣe lọ ìwọ máa kú sí eléyìí o sàrí yẹn náà ń ké ní ilẹ̀ ẹlẹ́ńbẹ̀ níbẹ̀ so mo dẹ̀ mú yẹn mo dù mo gbélẹ̀ mi fẹ́ kúrò níbi tí mo ti yìnbọn fẹ́ràn tí mo ti já ewé tí mo ti fèrè bò mo fẹ́ kúrò níbi tí mo ti yìnbọn fẹ́ràn mi sọ pé ìwọ̀n yẹn sọ pé gbóhùn ẹ̀ kó tó dá jẹ eléyìí o kí n tó dá jẹ báwo ṣé mo ti pa kan tí mi fún yín tí mo dá jẹ so mi sá gbọ́ ohun yẹn mọ́ mo kò wá pè ẹ̀gbọ́n mi lé ni Dánilékè Táńṣó àwa lọ fi ọ̀kadà gbé ẹran yẹn ń pè ibẹ̀ yẹn ní abúlé baálẹ̀ ẹ̀yìn abúlé baálẹ̀ ni mo ti pa ẹran yẹn lókè ń bí so àtàwọn lọ fi ọ̀kadà gbé ẹran yẹn lóru yẹn mo ní kó fàyà àfa ẹran yẹn ya lẹ́sẹ̀kẹsẹ̀ mo pọn ọmọdé ẹgbẹ́ mi àpàyàn ó yá ẹran bá ṣe máa ṣe lélẹ̀ gbogbo wọn ìyá tó wà ní abúlé yẹn pátápátá ẹ bá mi gé ẹran tó dáa àtẹ̀dọ̀ kẹ́ ẹ fún gbogbo wọn ní ẹran yẹn bí Ọlọ́run ṣe máa fẹ́
gbogbo wọn ìyá yẹn pátápátá ojú kan ṣo ló ti bá wọn níta ẹnìkan ṣo ló ti bá gbogbo wọn ìyá tó wà nínú abúlé wa yẹn ìta ẹnìkan ṣo ló ti bá wọn tó fi fún wọn ní kálukú lẹ́ran rẹ̀ yẹn nǹkan bá máa dáhùn náà wọ ìyá yẹn pé ká try ká máa pa òkété àti ọ̀wàwà o kí ká try ká bá ń ṣe ọdẹ pé ká máa pa òkété àti ọ̀wàwà ok pé ṣáàgbò ní tán bàbá wa máa ń kọ ni onírúurú ló ń kọ wọn ní wọn bàbá máa ń sọ pé ẹ máa pé kò ṣẹ àáṣẹ ọdẹ ló kọ ọdẹ pẹran ẹran kí lọ ọdẹ pa ọdẹ pẹran ìyá yẹn ṣàkọni yẹn fún ẹni tó gbé ẹran yẹn lọ fún wọn pé ká try ká máa pa òkété o àti ẹran ọ̀wàwà dáadáa o àná àti gbọ́ ẹ̀sà wálé àhá ẹran yẹn àhá ìgbà tó dọjọ́ kejì tí mo tún gbé wọn mo tún pa kẹran mi ṣùgbọ́n láti ìgbà yẹn kò sí ìdíwọ́ ní inú yẹn ìrírí tí mo tún rí nínú ọdẹ ọ̀sán ni láàlọ́ ṣe ọdẹ yẹn ní Àrẹ̀gẹ̀ mú ìwà nù bẹ yẹn mo gbalẹ̀ sínú bẹ yẹn mo kọ́kọ́ wọlé sínú igbó yẹn tí wọ́n á jáde sí ààlà padà ó kọ́ pẹ́ o mo kọ̀ rí ẹran yẹn ó dẹ̀ rìn bọ̀ ó rìn bọ̀ nínú ìgbẹ́ yẹn irú ẹran wo ẹran olúwo ni ẹran ilé ó dẹ̀ bẹ̀rẹ̀ ó dẹ̀ wà lórí ìnóṣò ìgalà ni o lórí ìnóṣò bí èèyàn ṣe ń jókòó ló jókòó mo dẹ̀ náwó sí ẹran rẹ̀ pa ìgalà lélẹ́yìí lórí ìnóṣò ẹran tó ń rìn bọ̀ tó wá jókòó bí èèyàn ìgalà lélẹ́yìí mo gbé bọ̀ pé kí n bí mo ti wò pé ìbọn lé ẹran lélẹ́yìí pé kí n yìn sí báyìí mo kọ̀ wá ẹran yẹn ti ni ọba ara ní tó gbù mí sáré ẹran yẹn láàrin ìgbẹ́ lọ́dẹ ọ̀sán lórí ìjókòó ẹran tó ń rìn bọ̀ tó dẹ̀ déwájú mo dẹ̀ jókòó ṣe ló yí àyà gan sí mi mi sáré ẹran yẹn pa ẹran yẹn sá lọ mo pẹ̀tù kan lọ́dẹ yẹn ìgbà tó máa tó alẹ́ kọ́ pè mí ìyàwó mi wá pè mí ní pé ara ọmọ mi ò yá gan ara ẹ ò yá kẹ̀ ara ẹ ò yá ó ní bẹ́ẹ̀ ni ó ní kódà gan ó yé Ọlọ́run mo ní kò sí wàhálà mo náírà tó bá Ọlọ́run kọ́lọ́run dá àmọ́ lọ sí ilé alágbo kó lọ ra nǹkan báyìí kó ra nǹkan báyìí kó ra nǹkan báyìí kó lo àgbo yẹn fún mi bá di ijọ́ kejì bó bá yẹ jẹ́ kó pè mí tó bá yẹ kí n wálé náà màá wá sí Abẹ́òkúta sàwọ́sà rí akínní yẹn ó kí àgbo yẹn alihamdulilayi kò sí nǹkan tó ṣe ọmọ yẹn ní di òní yìí so ó jẹ́ nǹkan tí mo rí tí ó bà mí ní ẹ̀rù. nídìí iṣẹ́ ọdẹ yìí ọjọ́ wo lẹ lè gbàgbé láéláé yàtọ̀ fún tẹ́ ẹ ti sọ fún mi. ọjọ́ tí mi lè gbàgbé pọ̀. ọ̀yà ẹja sọ bí mélòó kan bẹ. àkọ́kọ́ nínú ọjọ́ tí mi lè gbàgbé ọjọ́ tí mo tẹ̀lé èmi àti ọmọ kan la kọ́ ọdẹ lẹ́yìn ẹ̀gbọ́n mi nígbà yẹn pọ̀ ọmọ yẹn ní jóná ọmọ yẹn wà ní ọmọ ẹ̀gbọ́n tí mo sọ wà l'Ábùjá lé ní báyìí alájọ kọ́ṣẹ́ ọdẹ ní ẹ̀yìn PRO yẹn so àwa dẹ̀ náà odò gbógun kan náà odò gbógun odò yẹn ló já sí àṣà ọ̀dọ̀ wa odò yẹn wá láti Ìbàdàn ni ó já sí odò ńlá ni so a máa ń bá odò yẹn fò sí abúlé aláyin tá bá ti wọlé látọyẹ dára a máa bá odò yẹn fò sí abúlé aláyin so ìkejì mi ẹrù ẹran èmi gbé ìbọn ìṣe làgbẹ̀ láti àti pẹran ìṣe ni PRO lágbẹ̀ láti ọyẹ dára yẹn lọ kan ipa yẹn tó jẹ́ lóru máa ń sọ fún wọn pé ṣé dandan ni ká fo odò yìí sí ibẹ̀ yẹn ni wọ́n níbi táwọn máa gbà nìyẹn pé táwọn ò bá lọ pé ká padà ìyẹn níbi tá a ti dé ìyẹn báyìí alàgbé yẹn dé odò ìgbà táwọn kó sí odò mú wọn dé àyà àwa ọmọ táàjọ ọmọ kékeré báwo la ṣe fẹ́ wọnú omi ẹ dúró dè wá wọ́n ní tàbálẹ̀ kọjá pé ká padà sí ẹ̀yìn mo ní Jónà
báwo la fẹ́ ṣe tiwa ní òru alẹ́ ìyẹn dúró ẹran èmi gbébọn àwa dìrà wa mú èmi dì lọ́wọ́ mú náà dì mí lọ́wọ́ mú àfi ká kọjá o níbi tá a ti dé ṣá máa padà sí ẹ̀yìn ni àṣáájú ibi tá a ti ń lọ nínú àárín omi yẹn ọrùn ni ó mú èmi léṣe ni mo ṣe ọrùn mi sókè báyìí lé pé iwájú wa ṣe lọ ẹ̀yìn ò ṣe é padà sí kò tẹ̀ dúró dè wá rárá ṣe lòun kọjá nínú odò yẹn tó kọjá tó lọ ń tiẹ̀ dé pé màá tọmọ yẹn a lo more than 1 hour nínú omi yẹn ìgbà tó sá yà omi yẹn wọ́ débi pé ó mú àkúdé bí orí ìdodo báyìí dé pé àfi ráyè kọjá dé pé abúlé gan la ti bá ọ̀gá wa lọ́jọ́ yẹn máa pè ṣé nǹkan tá máa bá lọ lélẹ̀ ṣé nǹkan tá máa fèsì ìjọ yẹn gan lọmọ yẹn ti sọ pé òun ò ní tẹ̀lé wa òun ò ní ṣe ọdẹ mọ́ bọ̀ èmi kìíní ẹ wà ní ara mi dé pé nígbà tó máa tó bí ọ̀sẹ̀ kan gan mo tún gbé àpò àtú bẹ̀rẹ̀ nǹkan yẹn. ọmọ yẹn ò ṣọdẹ mọ́ ọmọ yẹn ò ṣọdẹ o bọ̀ ó padà ṣọdẹ o bọ̀ kò kọ́ ọdẹ mọ́ láti ọwọ́ ọ̀gá wa ń gbà yẹn o bí kò dẹ̀ máa tẹ̀lé lómii kó máa tẹ̀lé òun ló náà dẹ̀ fi di ọdẹ tó yìnbọn títí ní pé ìbọn yẹn gan ló fi rán rẹ̀ ní secondary school to SS3 kó tó lọ síbi iṣẹ́ kó dẹ̀ tó wà láàyè tó wà ní òní bẹ́ẹ̀ ni ara àwọn ọjọ́ tẹ́ lè gbàgbé ni bẹ́ẹ̀ ni ọjọ́ mi wo lẹ tún lè gbàgbé. sọ ọjọ́ mi tí mi tún lè gbàgbé ni pé tí mo tún mú àbúrò mi dẹná tí mo ní kó dúró dè mí awọ́nú nígbà tẹ́ ti dá dúró tí mo ti dá dúró tèmi náà ti ń ṣe ọdẹ sọ tí mo wá mú àbúrò mi dẹná ọ̀nà tèmi ti kọjá ní ọ̀nà yẹn ọ̀nà tó mọ́ rekete ni o tó mọ́ èmi ti kọjá nínú ọ̀nà yẹn sọ ọmọ yẹn wá ń bọ̀ lẹ́yìn mi Adébọ́lá mo kọ̀ọ̀kan tó sọ iye kẹ̀ kí ló dé mo sá padà wá bá mo gbọ́ tó pariwo yé yẹn mo padà wá bá kí ló ṣe ẹ́ ó ní nǹkan kan ṣe òun lẹ́sẹ̀ ní ìsìn pé òun ò rí nǹkan yẹn mo ní nǹkan kan ṣe ẹ́ lẹ́sẹ̀ lọ́nà tí mo gbà kọjá tí ó sì pé bóyá koríko wà ń bí kí ló ṣe ẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn mo sá jẹ torí bíléèdì máa ń wà lápò mi àti atare lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti ya ẹsẹ̀ yẹn ní bíléèdì àti atare mo ti fi ku ẹsẹ̀ yẹn mo sá so kinní mọ́ ẹsẹ̀ yẹn so tá a fi wálé wá bá bàbá àgbà wa bí bàbá àgbà wa sá ṣe oríṣiríṣi nǹkan still náà ẹsẹ̀ ọmọ yẹn náà ó padà ní ojú egbò tó yẹ pé kódà àánú Ọlọ́run àtàánú àwọn bàbá lọ́wọ́ ẹsẹ̀ yẹn jiná so yẹn náà tún jọjọ tí mi tún lè gbàgbé bẹ́ẹ̀ ni àwọn ọjọ́ tẹ́ lè gbàgbé ti tán bẹ́ẹ̀ ni àdẹbí tá a tún lọ ìjọ tí màá tún kọ́kọ́ tí màá lọ sọ́dẹ ọ̀sán tí ìbọn tún máa wá kó sáré èèyàn téèyàn yẹn máa kú ó tún jọjọ tí wọ́n pé mi tún lè gbàgbé pé ṣé bójú ogun ṣe rí leléyìí tèmi ọmọ ṣe lé báyìí ṣé mi máa bá eléyìí lọ báyìí ṣá so àwọn ọjọ́ yẹn jẹ́ ọjọ́ tí mi ò lè gbàgbé. nídìí iṣẹ́ ọdẹ àwọn ọjọ́ wo nínú yẹn dùn. ìjọ tínú mi dùn pọ̀ o. ọ̀yà. ìjọ tínú mi dùn gbàrà tí màá kọ́kọ́ gbébọn lọ́dẹ ọ̀sán tínú mi dùn gan. a máa ń lọ́dẹ káàkiri ìbọn ni ajá ni mo máa ń kó nígbà yẹn. so ẹ̀gbọ́n mi kan wà tó jẹ́gbọ́n sí mi a máa ń pè yẹn ní Tímọ́ ìyẹn ló máa ń yìnbọn àwa máa ń kó ajá tẹ̀lé èmi àti ọmọ kan ṣe jẹ ọ̀tún ọmọ yẹn jábúrò sí mi ó jẹ ọ̀tún ògbójá wá ń sìn so èmi àtọmọ yẹn la máa ń wòkó àwa lọ sábúlé abúlé Ìjẹ̀mọ̀ lọ́dún yẹn bàbá àgbà wa sì wà láyé bàbá àgbà wa iṣẹ́ lọ́wọ́ dẹ̀ máa ń tẹ̀lé wa lọ sọ́dẹ wọn máa ń gbébọn lọ mọ́ bọ̀ abúlé tá a bá ti fẹ́ lọ sọ́dẹ yẹn wọ́n máa tẹ̀lé wa lọ àwa lọ ṣọdẹ ní abúlé Ìjẹ̀mọ̀ lọ́dún yẹn so níbi tí mo kéré dé gan ẹ̀gbọ́n mi yẹn ló bá mi gbé ìbọn wọ sí abúlé Ìjẹ̀mọ̀ yẹn nítorí àwọn bàbá pọ̀ tó gbé ìbọn wá sọ́dẹ yẹn gan àyà mi sá jà mo ti kọ́kọ́ lọ sọ́gbà àgbà pé bàbá àgbà ìbọn ni máa gbé lọ sọ́dẹ ọ̀sán èlò ọ̀nà àrí pé kí n gbé kí n jẹ́ kí a lọ so Tímọ́ yẹn ló sábà mi gbébọn yẹn wọ abúlé yẹn ìgbà tán máa bẹ̀rẹ̀ ọdẹ tán ọdẹ máa yá ó wá gbébọn fún mi òun pe ajá so bàbá kan wà ní abúlé Ìjẹ̀mọ̀ ìgbà wọn ni olórí ọdẹ ajá dẹ Ìjẹ̀mọ̀ ní ọdún yẹn wọ́n ń pè bàbá dádì yẹn ní bí bàbá Sẹ̀mí mo tẹ̀ ti gbàgbé orúkọ bàbá Sẹ̀mí lọ máa ń pọ̀ bàbá Ìjẹ̀mọ̀
bọ́n ẹ̀ yójú sí mi ni wọ́n bá ní ibo ni wọ́n ti wá. Mo ní ìlú Fòdò, wọ́n ní ìlú Fòdò, mo ní ẹ̀. So bọ́n ẹ̀ yójú sí bàbá àgbà wa ni ẹ pé àrè àwọn rí ọmọ yìí wọ́n ní àti ìlú Fòdò lòun ti wá o. Bàbá àgbà wa wá ní ìbò pé ìlú Fòdò kò sí wàhálà, ìbò ti rí mi lórí ìjókòó kò sí wàhálà. So àṣà lọ sọ́dẹ yẹn ní ọdún yẹn. Àlọ́wọ́ gbé wọn pè gbé yẹn ní ìgbé aláǹgí ní Ìjẹ̀mọ̀. Èmi ò sámọ̀ inú kan pákítẹ́ mi jókòó sí jẹ́jẹ́jẹ́jẹ́ mi pé ṣẹ̀ṣẹ̀ dé tí ó bá wọn lọ sí ọdẹ rí. Ìrògbé tó ti ń gánko lọ́wọ́ ni olóòdè ti yọ wá bá mi nínú oko pákí yẹn. Yóò máa tébè márùn sí mi ṣe ló dúró. Gbéra mo pa níbọn àkọyìn lọ́dẹ yẹn. So tí mo dẹ̀ pa ẹran 3 ní ọdẹ yẹn ní ọjọ́ yẹn. Ìgbà tá a dé abúlé ni bàbá àgbà wa sọ pé wọ́n ní báwo mo ní dáadáa o pé mo pa ẹran kódà èmi gan ni mo yan àkọyìn. Wọ́n wá ní kí n lọ pe bàbá àjẹmọ yẹn wá. Ọmọ tó ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló pa, ọmọ tó ń níbo ló ti wá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló pa. So tí mo fi wá ṣàlejò ẹ jẹ́ ọjọ́ tínú mi dùn gan pé léni tí mo kọ́kọ́ gbé bọ́ lọ́dẹ. So ní àìmọye dẹ̀ ti ṣẹlẹ̀. Ìwọ̀n ọjọ́ inú mi tún máa ń dùn gan. Irú ọdún Ògún Kóródó tí mo máa ń sọ fún pé èmi ni máa pẹran àkọ́pá. Gbèrò ṣe máa ń pọ̀ tó bí gbogbo bẹ̀ ṣe máa ń kún tó dẹ̀ tún máa ń rí bẹ́ẹ̀ tó ń ṣe kìíní tó ń ṣe kejì tó ń ṣe kẹta. So ó tún máa ń jẹ́ ọjọ́ tínú mi máa ń dùn. Ẹ bá ti sọ pé yẹn lẹ́ kọ́kọ́ máa pa o. Bí bá ti lé mi ni màá kọ́kọ́ pa máa pa tí ó tẹ̀ ló ń kà náà. Tí ó jẹ́ ọdẹ mi náà tí bá ti kọ́ ọdẹ tó gba tí bá ti sọ pé mi náà ni màá kọ́kọ́ pa máa pa. So ó máa ń jẹ́ ọjọ́ tínú mi máa ń dùn. Ẹ ti yíwọ́ padà débi pé ẹ bá tilẹ̀ pa báyẹn máa pa ni. No, orí ọ̀fẹ́ táwọn bàbá fún wa ni. Iná mọ̀ ń sọ orí ọ̀fẹ́ ni. Bẹ́ẹ̀ni orí ọ̀fẹ́ ni kálukú rí gbà. Bàbá wa. Bí ẹjọ́ lẹ́bu béèyàn fi sárí orí ọ̀fẹ́ ni. Sáàmù tí ẹnu. Bẹ́ẹ̀ni. Àdùpẹ́. Sáàmù ni. Àwọn ọjọ́ wo tó lọ́jọ́ ọ̀dùnnú yìí? Ọjọ́ ìdùnnú pọ̀ o. Nídìí iṣẹ́ ọdẹ yìí. Ọjọ́ ìdùnnú pọ̀. Ìjọ ìdùnnú kò tẹ̀ ló ń kà gan. Ó pọ̀ gan jaburata bíi kí ká ti ní ibi tá a fọwọ́ tì sí bíi pé nǹkan yìí a gbọ́dọ̀ ṣe o tí ẹ padà máa rórò ìfẹ́ ẹ̀ nídìí iṣẹ́ ọdẹ tá a máa fi ṣe nǹkan yẹn. So ọjọ́ ìdùnnú pọ̀ lẹ́yìn iṣẹ́ ọdẹ. Ṣé ẹbẹ ọdẹ rí? Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀ ńjọ́ náà? Tí mo bẹ ọdẹ rí. Ọjọ́ tí mo bẹ ọdẹ rí nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn kódà àánú àti nǹkan inú dúdú náà ní lọ́jọ́ yẹn torí nígbà tí mo bẹ ọdẹ yẹn àbúrò mi kan ló fẹ́ ṣe freedom Kúnlé la máa ń pe ọmọ yẹn sọmọ yẹn sá pè mí pé bọ̀dá o báyìí ni ó ṣe ń lọ o ní òkè o pé kí ni màá fi ran òun lọ́wọ́ o ní kò sí wàhálà mo ní níbi tí ẹran yẹn pé màá ṣe nǹkan tí agbára mi bá ká o a sá ṣe àkóso ọdẹ yẹn nígbà tó a bẹ̀rẹ̀ ọdẹ yẹn láti bí aago 11 ìgbà tó máa tá aago 4 àìtí ìpa nǹkankan ara ti bẹ̀rẹ̀ sí ní kan mí pé ìwọ Ọlọ́run mi máa gbọ́dọ̀ ṣẹlẹ́yà ọmọ tí mo ti fi ọkàn ẹ̀ balẹ̀ so wọ́n kàn ní kí n jẹ́ ká lọ wó ìgbẹ́ kan ní ọ̀dọ̀ wa yẹn igbó ẹlẹ́wọ̀n la máa ń pè ìgbẹ́ yẹn ibi tó ti ń lọ wó ìgbẹ́ yẹn lakẹ́nà ti fòyọ ní inú ìgbẹ́ yẹn so tọ́wọ́n ọdẹ ti yìnbọn sí akẹran yẹn wọ́n pa akẹran yẹn apàpòrán kan náà sí nínú ìgbẹ́ yẹn ní ọjọ́ yẹn ṣá àpẹran bíi 11. Lẹ́yìn aago 4. Bẹ́ẹ̀ ni lẹ́yìn aago 4 tí wọ́n bá bíi wákàtí kan tá a fi ṣọdẹ àpẹran 11 so inú mi náà dùn ní ọjọ́ yẹn. Ọ̀gá o nídìí iṣẹ́ ọdẹ yìí àwọn ọjọ́ wo ló jẹ́ ọjọ́ ìbànújẹ́ fún yín? Àwọn ọjọ́ tó jẹ́ ọjọ́ ìbànújẹ́ ọjọ́ tí mo mú àbúrò mi kan dé náà Sunday la máa ń pè ọmọ yẹn so táìmù ọkà ni báyìí mú mi wọnú oko ọkà yẹn báyìí mo dẹ̀ bá wọn ìwújú yẹn wọ́n pọ̀ gan nínú oko ọkà yẹn so mo dẹ̀ rí odò ọ̀yà yẹn olóòrè yẹn mo rí báyìí mo ní kí n yìnbọn sólóòrè yẹn náà tí mo ṣe sókè àìṣe ni mo rójú ẹran ṣé màá wá fi ojú ìgalà lẹ̀ máa yìnbọn sí ojú ni láéláé dẹ̀ gbébọn mo rìn mọ́ ojú ìgalà yẹn so mo kàn gbọ́ táàbúrò mi kàn ṣe yéè
no ó kàn ṣe so èmi kàn yọ àdá mi pé àárẹ̀ ọwọ́ ti ba ìwọ ẹran ìpín kí n lọ ṣá ní àdá mo kàn débẹ̀ ni mo kàn rí àbúrò mi nílẹ̀lẹ̀ yé Sunday báwo ló ṣe débi kí ló wá débi kí ló gbé ẹ débi ó ní ṣe lòun ní kó wá pàdé mi wájú ṣé mo ní kó wá pàdé mi ní iwájú ni ṣe bíbi tí mo fi ẹ́ sígbà tí máa wọ sí oko lélẹ̀ àǹdẹ́ o tún wọ ọbẹ̀ yẹn kò ní pé bí o tanná sókè àbò tanná sádùúgbò dé pé èèyàn máa fi mọ̀ kí ló gbé ẹ débi báyìí mo sá sọ ìbọn mi nù mo bá gbé ọmọ yẹn mo gbé wá sí abúlé. níbo nìbọn ti bà. ó bà ní bíbá ìṣe ló tanná sí ilẹ̀ẹ́lẹ̀. abẹ́yà ara kínní ọkà àbí nǹkan kan ṣá ló tanná sí tí nǹkan yẹn fi bọ̀ ojú ẹran ṣá ni èmi rí so tí mo fi yìnbọn yẹn ọjọ́ yẹn jẹ́ tí kò sígbà tí mo rántí ọjọ́ yẹn tínú mi dùn. ẹ wá gbé. mo wá gbé mo dẹ̀ gbé wá sọ́dọ̀. kò lè rìn mọ́. kò lè rìn so mo gbé wá sọ́dọ̀ bàbá àgbà àwọn dẹ̀ gbà wá gbé jáde so àlàáfíà dẹ̀ jẹ́ ó dẹ̀ wà lálàáfíà ń sìn ó ń rìn ó ń lọ sẹ́niwíẹ̀ ó ń lo kan ó ń lo dẹ̀. ọjọ́ mẹ́wòó tún lọ dàbẹ́. bí ọjọ́ náà ká tún lọ bàbá pẹran náà inú òun dùn náà ó máa ń jẹ́jọ́ tẹ́ pé a máa ronú pé wọ́n lọ. àwọn ọjọ́ wo ni Ògún ti bo àṣírí yín. ó pọ̀ gan-an ó pọ̀ gan-an. tí ó ti dé stage pé àṣírí ti fẹ́ tú kí ló ṣẹlẹ̀. kò ní òǹkà kò ní òǹkà bọ̀ màá sọ bí méjì tí mo mọ̀ nú ẹ̀ ó ṣẹlẹ̀ pé mo máa ń gba lápò fi ṣe nǹkan gbogbo mo fẹ́ ṣe nǹkan kan mo máa gba lápò tó tẹ́ pé tí bá ti gba lápò ẹ̀ máa fi ṣe nǹkan yẹn bí pé owó ọdẹ náà ni máa máa irrogate ẹni tá a dẹ̀ máa ń gba lápò lọ́wọ́ ẹ̀yẹn ó gíran gan ó géèyàn tó san lórí gan tó gbọ́ nǹkan kan tó ọjọ́ tí sanwó ẹ̀yẹn bá ti kọlà báyìí tí ó bá ti sórí ọ̀fẹ́ ìrònú máa ń bá mi bọ̀ mo máa ń sọ fún Ògúnlákayé pé Ògúnlákayé ó dọwọ́ ẹ o sọ tó Ògúnlákayé dẹ̀ máa ṣe nírọ̀rùn tí mo máa sanwó yẹn gan tí inú mi gan tó máa dùn tí màá tún ní owó lọ́wọ́. àwọn ọjọ́ yẹn wà bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ wá lóko ńkọ́. mo lóko lọ́jọ́ yẹn wúmà yẹn mo ti jẹ́ lówó ẹyọ kan sẹ́yìn ó kọ́ pè mí níbi irú kọlà ni pé AZ you know say you owe me one meeting before so ó sọ fún mi pé ṣebí mo mọ̀ pé mo jẹun ní mítìnì kan tẹ́lẹ̀ pé tí òun bá ti dé ní ìjọ kejì ẹ pé tí òun bá ti gbọ́wọ́ mítìnì méjèèjì yẹn mo máa gbé mi lọ sí òpó máa lọ lu aago fẹ́mi ni o mo ní wàá laago fún mi ó ní wàá laago fún mi wọ́n àmú mi lọ wọ́n máa gbé kẹfẹ́ mi lọ́yìn máa lọ tọrọ owó mo ní kò ń ṣe mi o mo ní kò ń ṣe mi èmi ò lè tọrọ owó o ṣàkọtì fóònù lórí bí ọwọ́ aago mẹ́rin ló pè mí ní ọjọ́ yẹn o tí mo dẹ̀ fẹ́ fún ní bí i 100 plus tí ò sí nǹkan kan tí ò sí kò tí ì sí wọn á ń kọ́bọ̀ gan so mo sá mú mi mo mọ́tí mo lọ sídìí Ògún mo lọ ṣàdúrà Ògúnlákayé ó dọwọ́ ẹ̀ mi ò gbọ́dọ̀ ṣẹlẹ́yà owó Ògúnlákayé ìwọ ló lu lànà kó o lànà fún mi o lágbájá ò gbọ́dọ̀ fi mi ṣẹlẹ́yà o tí mo dẹ̀ lọ tí mo pa ẹran tí mo rí owó tí mo san owó ẹ̀ tèmi gan tó ṣì ní bóyá bíi 20,000 gan lọ́wọ́ tí inú mi dùn dáadáa. ẹ pa ìgalà. wọn bẹ apẹran àṣàpá ẹran dáadáa ìrànú lọ́wọ́ sanwó yẹn. Ògún ló bo àṣírí yín. bẹ́ẹ̀ ni Ògún ló bá àṣírí o torí kò sí hope kò sẹ́ni tí màá sọ pé kó yá mi 10 naira tó máa yá mi kò sí. ẹ̀kọ́ ọ̀rọ̀ yín lọ bógun. bẹ́ẹ̀ ni mo kó òun sì bá àṣírí yín. bẹ́ẹ̀ ni ó dẹ̀ ṣe. ẹ fún wa ní àájò bí ìtọ́jú ara àbí nǹkan kan bọ́jẹ́ yọkan. ìtọ́jú ara kékeré kan ni máa sọ bọ̀ kó jọjú bọ̀ kéèyàn kó dán wò apàgùn ni kò jọjú o tí n bá sọ kó jọ bọ̀ kéèyàn dán wò even tí èèyàn bá ti ṣe iṣẹ́ yẹn ẹni tó bá fẹ́ tí èèyàn ò bá lè bá èèyàn tí ẹni ò bá lè lo iṣẹ́ yẹn fúnra rẹ̀ ẹni tó bá fẹ́ báyàn lo iṣẹ́ yẹn dídà kó fi láìlọ́nù sọ́wọ́ àbí nǹkan kan because nǹkan tó wà lára tiẹ̀ yẹn náà tó bá fọwọ́ kan ebu yẹn ó máa bàjẹ́
so àkótán inú òkété ni pẹ̀lú odindi atare kan. Even ọmọ kékeré téèyàn bá ti ń jó iṣẹ́ yẹn, ọmọ kékeré tó ti bàlágà ló máa wo iṣẹ́ tó yẹ pé kò tí ì dá nǹkan kan bóyá kò tí ì ṣe nǹkan kan sára bí nǹkan kan ló máa wo iṣẹ́ yẹn bóyá ó ti jó. Ọmọ yẹn náà ló máa lọ ẹbu yẹn tó máa rọ́ sínú ike. So tí ó bá ti rọ ẹbu yẹn bóyá ojú ọ̀fà ni o àbí ojú nǹkan kan o, so ẹni yẹn máa gbé ike, tó bá jẹ́ èèyàn ló fẹ́ bù fún èèyàn bóyá kó fi ọtí lò, wọ́n máa gbé ike yẹn, wọ́n máa fi sí ẹni tí nǹkan ṣe yẹn lọ́wọ́ tó máa fọtí lò. Tó bá dẹ̀ pọ́n fẹ́ bá a sín ni, ìsídà kan ní kọ́mọ kékeré tó tí ì mọ̀ nǹkan kan bá a sín, àbí kẹ́ni tó bá fẹ́ bá a sín yẹn kó fi láílọ̀n sọ́wọ́ dé pé ẹ̀jẹ̀ àbí ètú yẹn ò ní kàn ní ọwọ́. Àkótán inú òkété, àkótán ọ̀fun òkété pẹ̀lú odindi atare kan. Ó jó. Bẹ́ẹ̀ ni a máa jó. Ògùn kẹ́ni. Apàgùn ni. Apàgùn. Bẹ́ẹ̀ ni. Tí nǹkan bá ṣèyàn lára bóyá ọ̀fà ni o, bóyá nǹkan kan o. Bẹ́ẹ̀ ni. Ṣé ń lo fóònù? Bẹ́ẹ̀ ni sà. Ẹ sọ nọ́mbà fóònù yín. 090 71 96 3847. Ẹ wí lẹ́ẹ̀kan sí. 090 71 96 3847. Ẹ ṣeun o. Yes sir.